wọ́n yìí ṣe mufti wo mufti gbogbo ilẹ̀ Yorùbá wọ́n jẹ́ òrìjìnà. gbogbo ẹni tí bá rìn káàkiri ní ìsìn tí ọba ní tí wọ́n máa sọ ọmọ tí wọ́n máa dáàbò bò nígbà tó bá lọ́lọ́ nǹkan. kó o ní ṣe kí bàbá wa ní wò tí ìfín ní fàá tó ní kí Mọ̀lánà Sheikh Abdulbaki Muhammad rahmatan wasi'a afa àgbà ni wo bàbá wa olùkọ́ àgbà ẹni ẹ̀kú mi àwọn ẹ̀fúlọ́kù àwọn ẹ̀kú mi ẹ̀mọ́fúlọ́kù wọn ẹ̀bẹ̀rẹ̀ mọ́lẹ̀ àwọn àgbà ní gbogbo olúwo àwọn nínú yóò dùn sí mo fi kí máa fi gbogbo àwọn tó tóbi fún wọn kí bàbá wa Aláùsá ọba ni bàbá wa àgbà ọba Abímbọ́lá àwọn bàbá ńlá yẹn tẹ́lẹ̀ yẹn lè wúlò fún wọn kí òfin àfa àwọn ọmọdé kìí ṣe mo fi kí òfin àfa àgbà nílé òkùnrin mo fi kí òfin àfa àkínyẹ̀wò mo fi kí màá fi àfa àgbà tó jẹ́ àfa àgbà àgbà àfa ilé àmì mo fi wọ́n kí màá fi àfa àgbà rúwẹ̀ kí mo fi kí àwọn tí mo fi kí àwọn ni wọ́n ní yóò mo fi bá aṣọ láwùjọ mo fi kí màá fi yàgbé yàjú ọkùnrin ogun àfa àgbà aláyè mo fi wọ́n kí màá fi bá mi kẹ̀kẹ́ kí bàgbà lè mọ́ mo fi wọ́n kí àbọ̀lùkọ́ àgbà ẹ̀yin lè jókòó lẹ́yìn ìka méjì ló kù táwa ń tọrọ fún yín nísìn àkọ́kọ́ olùkọ́ lọ́jọ́ mi yóò kù ẹ má mú wá àdúrà yẹn wá o ẹ má mú wá àdúrà yẹn wá ọ báwo fẹ́ẹ́ ti mú wá ẹ̀yin kì í fún yẹn ní káàsì ẹ má ṣe ká sóà ni. kò sí ní jẹ́jẹ́ kò sí ní jẹ́jẹ́ dàtọ̀ torí náà ní ìbọn máa pa kì í sì mọ̀ ní ọgbọ́n márùn àwọn yẹn sì kú lọ sí báwa bá ní wuyín nínú sùlámù lónìí ẹlòmíì ní ojo ẹlòmíì ní ojo ra ẹlòmíì ní bẹ́ẹ̀ gbogbo nígbà yẹn gbé bàbá wọn tuntun sálọ. bẹ́ẹ̀ bá dúró báyìí ẹ lọ sọ fún gbogbo ayé pé aláwa mùsùlùmí nì máa fi báwọn wá sí ni mo fi kí máa fi àfọwọ́ àgbà mẹ́kà jí nílé rẹ̀ mo fi kí máa fi Al-Marhum Mawlana Sheikh Ibrahim wọ́n ṣe wàhálà ẹ̀sìn ọ̀tá àdìgbà fàgbà kò fún wọn kí gbogbo wa àwa darí sọ́dọ̀ yìí pé níbi gbogbo ọgbà yìí báyìí bẹ́ẹ̀ bá ti gbọ́ kẹ́rẹ́ ẹ̀ ń bọ̀ wá lọ́wọ́ nígbà tá a fẹ́ wọnú létí gbogbo búlọ̀kù lọ́nà wọn ní bàbá wa máa lọ́nà nígbà tá a ti ṣe bàbá wa gbàdúrà màlábí ìgbàdúrà bẹ́ẹ̀ ti dé lẹ́nu àti bàbá mi wà sí rí àgbà ìlànà ìjọ bẹ́ẹ̀ wá wá sọ́dọ̀ bàbá wa ìmáàmù àgbà ìmáàmù yìí lọ́rin bàbá ẹni pé àsìkò tí mọ́tò bàṣírù àgbà àtọ̀wọ́ èjì báwọn fi jẹ́ èjì bá ti dìrì ni ẹwà ní èjì báwọn fi jẹ́ èjì bá ti dùn ni ìwọ́n tó ní àtàrí ẹ̀gbẹ̀nàkú ni kì í ṣe ọmọdé àwọn olórí kankan ọdún ni wọ́n ní wọ́n bá wọn ní pẹ́lú àsìkò tí wọ́n ti dé àwọn tí ó gbẹ̀rù wọn ọ̀rọ̀ bá bá dùn lẹ́yìn súnmọ́ bọ́ọ̀dù ni o dídé èjì ni o ṣé kí bàbá yìí dùn lẹ́yìn bàbá wa amẹ́rù tààwọn fún gbogbo ilẹ̀ Nàìjíríà ilé tuntun ẹ̀dá ń kélé láàfin kan fún wa kó sì ní bísí láàyè wípé bí tẹ́ ń bá ìsìlámù lọ sókè ọlọ́mọdé ẹgbẹ́ nílẹ̀ lẹ̀ bismillahir rahmanir rahim. لنا في قريش لنا في الصيد يعبر بهذا البيت الذي اعطانا عزوه وعملنا الخوف.